wọ́n dá mọ̀ bàbá gbà. ẹ tẹ́ ti rò pé ó lè ṣe bẹ́ẹ̀ dáìlọ́lá olúwa ó ṣe lọ́lúwa dáìlọ́lá tó bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ àbá àwọn aráàlú ọlọ́wọ́ bẹ̀. ìrẹ̀jọ́ àlùbọ̀ àyíká Oga, open this one. Open this one. ẹ jáde Mọ́tò wà wà mí. ẹgbẹ́ ẹjọ́ kan wọlé sí Ẹjẹ́ kan wọlé sínú mọ́tò. dáìlọ́lá ṣe bẹ́ẹ̀. And you're contributing your home for next time you get a calling. You just listen to Ian Matters on this station, brought to you by Master blaster tó kọ stainless steel lọ́jọ́ sí táyé fi bùkì jò. Kò ní lè wọlé ní. Ọlọ́run ló sáyé gẹ́gẹ́ bí àná ìyàrá. Freedom at last. Freedom at last. Freedom at last. Freedom at last. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.